Sẹ́límọ́ Sẹ́lẹ̀kẹ́nu. Tó o bá fojú àgbàrá wọ kúnlẹ̀ sí mi, omi ṣẹ́tẹ́ tí ó gbé ọ lọ́nu, èmi tí mo sọ fún ẹ. Bàtà rẹ bá wá rorò èmi lọ́lọ́ tí wọ́n sọ̀kọ̀ fún ọ. Ọ̀gbẹ́ni ẹ̀sọ́ ìrọ̀lẹ́ pa wọ́n mú gẹ́lẹ́mú wọ́n láwọn pamukú sẹ́rí ọmọ Ọ̀rúnmìlà lẹ́nìkan ò lè pamukú sẹ́rí ọmọ tán. Ó ní kí ló dé ó láì torí ẹ̀yìn kan sẹ́pọ̀ ó pé ìsílọ lórí àkùkọ ọ̀rọ̀gùn méjì ò ní jẹ́ wọ́n pamukú sẹ́rí ọmọ Ọ̀rúnmìlà. Orúkọ mi ni Morúnbọ̀lá wà tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Sẹ́límọ́. Sẹ́límọ́ goes to school. Àwọn àrí. Ẹ wo ó bá yẹ pé lórí ọ̀rọ̀ yín ò ní ẹja mójú kò ń bẹ o ẹja mójú kò ń bẹ bóyá ẹja lọmọ fẹ́ra lọ́rùn gbà náà torí ilé ayé yìí mi rò pé kò lè wọ́ọ̀kì. Sẹ́límọ́ ọ̀rọ̀ burúkú ló sọ yẹn kò sí àyè yín Ọlọ́run Ọlọ́run ò lè gbà wá láyè sọ kì í já sí ní tàbàṣe láyé. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Kò lè sáyè rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Tí ṣe mọ́mọ́ fọ́kàn mi. Kí ló dé? Ẹ mọ́mọ́ fọ́kàn mi. Wọ́n ní màtí ọkọ ẹ bá ti fọwọ́ kàn mí pé balẹ̀ mi ọjà. First production mi 2011 òní ní first production mi òun ní Awùsá torí gbogbo gbà yẹn kò sí online gbogbo gbà yẹn ó lè wà but time yẹn àwa ò láǹfààní sí irú nǹkan báyẹn so Awùsá ni ìgbà yẹn mò ń ṣiṣẹ́ pẹ̀lú director mi alálùbáríkà kan Bùkọ́lá Adéníyì tí gbogbo èèyàn mọ̀ sí Adébọ̀g so ìgbà yẹn dẹ̀rẹ́ lèmi máa ń ṣe makeup artist. Èèyàn tó jagun bọ̀ wálé náà ń pè lórí orí ogun alákẹ́lu ni mí bàbá wàrà túká mọ̀ ṣètò. iná bẹ lọ́dọ̀ ọba kò sọ fi irun jiná sọ fàgbọ́n sàlẹ̀ jiná ẹ̀rúkù kẹ̀ ságiri làgiri ọ̀pá gíláàbàrà pọ̀ ẹ̀kọ́ ẹ̀ fi so oògùn torí ẹ̀ mo ṣe ń bi ọ́ léèrè pé kí gangan ló fẹ́. tèmi fẹ́ àṣàgbé àwòdìgbà ẹnu ẹyẹ báyìí lẹ́ran wà ajá ìjọbi ó pòfolo àtẹnupọ̀ báyìí tàná kò sí tó ṣe. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé ní 2002 bọ̀ pé èèyàn ń gbàyàn wọlé pé mo di ọmọ ẹgbẹ́ ibi tí mo ti lọ kọ́ṣẹ́ 2003 ni lọ́dọ̀ ọ̀gá mi Alhaji Níyì Adédayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Age Production. Mr. Latitiri tí ń fojú wọn rí ìkéde táàjọ fojú wọn rí ní tí ó wàá dùn mí ni pé ẹ mọ̀ ṣe mọ̀ntáàgì o. Bí wọ́n ṣe wà wọn lè lọ escort free nítorí wọ́n ń bèbò ònú jẹ́ báyìí escort fee náà kọ́ ọ̀nà àbí travelling fee wọn lè lọ travelling fee. ọ̀sásì free lọ́rọ̀ wọn. ẹ wò ó tẹ́mi ọ sọ fún yín ni ẹ mọ̀ ṣe mọ̀ntáàgì o. àfọ́lọ̀ rẹ bíi tú. ẹ mọ̀ ṣe mọ̀ntáàgì o. wíyá ẹ̀fọ́ you go go wíyá ẹ̀fọ́ you go. crew ni mo fi bẹ̀rẹ̀ crew tí mo dẹ̀ fi bẹ̀rẹ̀ ní makeup artist so tí àwọn director mi yẹn tó bá ti ń ṣe production bí mo máa ń ṣe makeup artist so ó jẹ́ kí n láǹfààní àti mọ gbogbo àwọn star yẹn tí má ti fẹ́ kunjú fún wọn báyìí tí má fẹ́ kun powder wọ́n lè ní múròmúbọ̀ bá ń gba fóònù mi rání from them ṣáà ní kíni ẹ̀ mo ní ìràpọ̀ pẹ̀lú wọn mo ń gbá kílíṣì mọ́ wọn mo ṣe gbogbo ẹ̀ so ló jẹ́ kí gbogbo wọn kọ́ dá mi mọ̀ so ìjọ tí mo wá decide láti ṣe production gangan fún Awùsá yẹn ni pé ìjọ yẹn mo lọ ṣe makeup níta forúkọ bo producer yẹn láṣìírí torí orí afẹ́fẹ́ làwọn so mo wá lọ ṣe makeup ó wá di makeup yẹn àsìkò ọdún ló bọ́ sí so ó wá di ọjọ́ kejì yẹn tó yẹ ká ara tó kálukú ká gba owó ká mọ̀ lọlé so kí ilẹ̀ tó kúrò lé ó lábúrò mi kan ṣùgbìyà ni òun burú ju èmi lọ owó ẹ̀ mo ti gba owó kan tó iṣẹ́ oṣù lòun ṣe táàmì ìgbà yẹn ló gba salary so owó yẹn wà lára owó tí mo fi ra kit torí àwọn most of celeb wa ń gbà yẹn wọ́n lè ní má fi powder lè kún mi o ní ìfẹ́ léyìí o so èmi náà ṣàfẹ́ ṣe pé èmi náà ní láwọn powder mi mo ṣàgbówó lọ́wọ́ àbúrò mi yẹn to cut the long story short ṣá ìgbà tó dijọ́ tó yẹ kí a gba owó producer bá sá lọ àbárí producer ó ṣe sunkún kí o mi ì dẹ̀ nílò tó bá yẹ lẹ́yìn àwọn Adébọ̀kì ń gbà yẹn tó yẹ pé tó bá pè mí ṣiṣẹ́ wọ́n máa ń fún mi ní owó makeup mi ì ní lọ́ọ̀kì láti ta ó ní ọmọ wa ní ṣé mú bò wá gbowó ṣẹ́ lọ́wọ́ wa ní ọ̀fẹ́ ló pọ̀ jù ọ̀fẹ́ ni bọ́ wọ́n ṣàn push nígbà pé máa ṣe for the meantime náà ni mú bọ̀ so èyí tí mo wá ṣe yẹn mo forúkọ tún bẹ nìyẹn láṣìírí kí n má sọ orúkọ tó lórí afẹ́fẹ́ là kó má dàbí ìbàjẹ́ ẹni ò fún mi lówó iṣẹ́ mo wá sunkún wẹ́mà láti lọ yà ní Ìwó Road nìbàdàn gbà yẹn mo wá sunkún láti ìgbà yẹn mo sunkún láti ibẹ̀ yẹn mo sunkún délé torí mo rí ṣèdélé ni kò sí owó kankan lọ́wọ́ mi director tó tiẹ̀ direct iṣẹ́ yẹn ń bẹ̀ mí lọ́jọ́ yẹn pé mú bọ̀ má wọrí ìyẹn òní kó má ṣe makeup artist mọ́ ó dáa máa fún ẹ lówó má wọrí anything àtọwọ́ tẹ ẹ fún mi kí n wá tiẹ̀ ṣe makeup mọ́
ìjọ ẹ̀ lèmi ti sọ pé mi ìṣẹ́ ní kankan mọ́ èmi ò ní lọ́ọ̀kì pé à ń gba owó iṣẹ́ yìí ní lọ́ọ̀kì tí bá lọ báwọn ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ wọlé ní ọ̀gá láwọn jẹ́ sí ẹ̀ náà wọ́n ní fún mi lówó èmi ìdánwò àti ẹ̀pọ̀ ọ̀tọ̀ ní tí ó tún fi lọ mi lórí pé mo tún wá sí sí ọ̀fẹ́ tó kò impress mi rárá ní gbogbo ìgbà yẹn so bẹ́ẹ̀mi ṣe délé nìyẹn láti ilé tí mo ṣe wá ń lọ láti wẹ́mà lọ́dọ̀ ẹ̀ mo sunkún lọ lé ni mo ṣe wá ń sunkún mo sọ fọ́lọ́ pé èmi ò tó gẹ́ èmi ò ṣe kúrú mọ́ èmi náà fẹ́ produce. ìmọ̀ tí ń ṣubú ìmọ̀ ilé èpò lójú àwọn búkì ni ẹ lọ bí léèrè yìí tí ń ṣubú o. jọ tíjà ló ń bẹ sọ̀rọ̀ jọ Yorùbá tíjà Selima wọbi èmi ò yàrá Selima. àgbàlagbà tẹ́ ẹ mọ̀ jẹ́ mọ́ ni àgbàlagbà tẹ́ ẹ mọ̀ jẹ́ mọ́ ni mo lè rẹ yín káfà tí ń sa yín káfà. wà á lọ sàmì nulẹ̀. yín tí ń ṣubú o tìmí lulẹ̀ sẹ́ẹ̀sì èrè wà á lọ tìmí lulẹ̀. sórí yóò mọ burúkú. wà á lọ tìmí lulẹ̀. Selima. Selima. Ọlọ́run wá gbàdúrà mi lọ́jọ́ yẹn mi ìmọ́dún yẹn jẹ tí mo fi ṣe first production mi òun ni Àwùsá so story live ayé mi èmi àtẹ̀gbọ́n mi bá ṣe bẹ̀rẹ̀ live àtòrí àwọn òní ìyá ọmọ orúkọ ni wá so bá ṣe bẹ̀rẹ̀ live àbáyé ṣe gbẹ̀ òun ni mo fi ṣe fíìmù yẹn ni mo fi yàgbá yẹn ló mú first production mi wáyé. Ó ti wá tó mélòó pa ẹ ti tó mélòó pa kì í ṣe ètò ẹ kó pa o ètò ẹ ṣe fúnra yín gangan. Ọlọ́run kan kádàrá kó jẹ́ pé ó jẹ́ kí first production mi yẹn ó fún mi ní limelight díẹ̀ like káwọn èèyàn tó fi mọ̀ mí so from there ni mo ṣe Selima go to school so Selima go to school yẹn àwọn èèyàn fi máa ń pè mí Selima mo fi ń gba iṣẹ́ káàkiri so ìgbà tó tún yá mo ya ṣèdá Selima ibẹ̀ ni mo ti sọ pé ẹ wẹṣẹ ẹjà ṣe jẹ bẹ́ẹ̀ bá dira ikú pa yín so gbogbo bẹ́ẹ̀ mo ṣe fò from there náà mo ya Àjàkórò dùgbẹ̀dùgbẹ̀ so first culture film mi tó le gidi mo ti àwọn kan náà lọ bọ̀ táwọn èèyàn tún torí mo pọ̀ fọ̀ bẹ́ẹ̀ mo ṣe gbẹ̀ so mo yà yẹn náà so tí má ní kí n máa kà ó tún gbé ìtùbẹ́yà bíi 7 or 8 báyìí. ọdún gbàgbé yìí Àjàkórò dùgbẹ̀dùgbẹ̀ Àjàkórò dùgbẹ̀dùgbẹ̀ arúgbó ẹ̀bọ̀ dànù o. Àjàkórò dùgbẹ̀dùgbẹ̀ arúgbó ẹ̀bọ̀ dànù o. Àjàkórò dùgbẹ̀dùgbẹ̀. sẹ́rí mi ò ní parọ́ o gbogbo àwọn aráalé àwọn ọdẹ ẹ̀sìn wa ni wọ́n nífẹ̀ẹ́ sí ó sì wù wọ́n wọ́n ní bí mo sọ rè àwọn mákẹ́tà mọ̀ tó ti á ṣe ṣùgbọ́n tá a bá sọ wọn ní àbí àwọn ń gbowó fún ni bí ẹ mákẹ́tà kan fẹ́ ní bí ó ṣe kí ni wọ́n mọ̀ tó ti wá ṣe torí àwọn kan wà tẹ́ẹ̀tì ẹ̀ nígbó kọ wọn tẹ́ẹ̀nì dá wọn mọ̀ rárá for instance nsìn ṣé mi tó jẹ́ pé mi ì ní owó lọ́wọ́ àwọn background tí mo ní gan wọn lè kó 5 million naira lẹ́kọ̀ọ́ yàgò shoot film mo kọ́ṣẹ́ náà mo kọ́ṣẹ́ sún àbáàgì lógún pa mo sí ṣọ́ọ̀bù mo ṣe gbogbo ẹ̀ at the end of the day kò sí nǹkan kan náà tó bá yẹ pé 5 million naira ni mo fi kó ọjà kalẹ̀ tó lọ bó ṣe lọ yẹn àwọn family mi lè má tà sí mi mọ̀ wọ́n lè sọ pé wọ́n ta fún ládùúgbò owó tó owó èsì ṣùgbọ́n mákẹ́tà àwọn aris kí ẹ pé àmọ́ tó lè ṣàjà kówó lè àwọn náà wọ́n gámù ní ó lè jẹ́ ó dẹ̀ lè má jẹ alhamdulilayi láti dèmi tí wọ́n ń gámù pẹ̀lú àwọn mákẹ́tà àtọ̀nà ọ̀dọ́ tèmi ni ọlọ́run bá ń fi àlùbáríkà sí ọlọ́run sì dùn mí nú látara wọn kọ́nà wá wọlé ọjọ́ òní kó mọ́ bà mí nú jẹ́ látara wọn. ó mọ̀ fọ́tà rẹ̀ ṣòfò sókù àbò tó fẹ́ yìn sí ó léyẹ mi ò ní fò mo ní yóò fò àsùndáwọ́dà ṣe ń tàn gẹ̀dẹ̀ àsùndáwọ́dà ṣe ń tàn dúdú oko àsùnmọ́ padà ní ti gé àjà níwọ̀. rẹ burú. èmi ò ní YouTube kankan for now ó lè dọ̀lá kí n padà ní YouTube tèmi o but for now mi tí ì ní nítorí pé ẹni tí ń bẹ lọ́n là wà. àwọn kan wà tó yẹ pé I'm sorry to say this o àwọn kan wà tó yẹ pé wọ́n ní àǹfààní irú ẹ̀ pé àwọn ní YouTube tí wọ́n táwọn náà fi fíìmù sí gbogbo wa kọ́ tó dẹ̀ ń lọ ọlọ́run kò ṣe gbogbo ọlọ́run ò pín dọ́gba báyẹn náà àwọn kan lè ṣe wọ́n lè mú jẹ irú èmi nísìnyí èsè ò lè kó pé màá ní màá mú jẹ ṣùgbọ́n kì í tó time for me ṣùgbọ́n láàrin pé bóyá ká sọ láàrin YouTube
sí àwọn mákẹ́tà lọ́dọ̀ tèmi ọlọ́sìn falùbáríkà sí kọ́lọ́mọ wọlé ọjọ́ òní kó mọ̀ jẹ́ ọba jẹ́ àmì o kó má bàjẹ́ fáwọn náà tí kó má bàjẹ́ fáwọn náà tí ó dùn yín nínú gbogbo wa ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àgbẹ̀rẹ̀ wọ kúndẹ̀ tì mí tó o bá fojú àgbẹ̀rẹ̀ wọ kúndẹ̀ tì mí omi ṣẹ́ta tí ó gbé ọlọ́nu èmi tí mo sọ fún ẹ. bàtà rẹ bá wá rorò èmi lọ́lọ́ tí wọ́n sọ̀kọ̀ fún ọ torí anífàlàjẹ ńlọmẹ fún girigiri ẹsẹ̀ ńlọmọ sáyìn láàmìyí ni yèyé mẹ́fún ẹlẹ́yẹ ni ó jọ. ó gbẹ́nu ẹ̀sọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ìrọ̀lẹ́ pa wọ́n mú gẹ́lẹ́ mú wọn láwọn pamukúsẹ́rí ọmọ Ọ̀rúnmìlà lẹ́nìkan ò lè pamukúsẹ́rí ọmọ tán ó ní kí ló dé ó láì torí ẹ̀yìn kan sẹ́pọ̀ ó pé ìsílọ lórí àkùkọ ọ̀rọ̀gùn méjì ò ní jẹ́ wọ́n pamukúsẹ́rí ọmọ Ọ̀rúnmìlà. Ifá ní lákùrú ọ̀làkùrùkùrù jágùn àdìfá fún ògún àwọ̀ àwọn yóò sòkè tí bọ́mọ̀ ẹlẹ́rù ògún ló nílé owó ọlọ́dẹ̀dẹ̀ mọ̀ ọ̀dẹ̀dẹ̀ ti kú ikú òní fi lé mi ṣe pàdé mọ sádélé ikú ni mo lọ ní òṣèwú lóko lónìí ó àfigiri apárò èmi sádélé àrùn ni mo lọ ó ní òṣèwú lóko lónìí ó àfigiri apárò ogún ọdún ẹgbẹ̀rún ọdún lẹ́yìn lọ́mọ ẹranko ọmọ fìrú ẹ̀ sí. ilẹ̀ ọ lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ọtọ fún ọ lónìí. Asúré tètè ní wojú ọjọ́ arìgbẹ̀rẹ̀ ní wojú àwọn èèyàn ọkà balẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ tẹ̀tẹ̀rẹ̀gún balẹ̀ ó kà sí ìrọsìrọ àkàlàmàgbọ̀sọ náà ní gẹ́gẹ́ níbẹ̀ wọ́n rè do ìgbẹ́jọ́ adìẹ fún ọba alákọ̀ọ́sọ tí ń tọmọ bíbí inú Alákẹ́ ló bí pẹ̀rẹ́ ló bá ọ̀rọ̀gún ló bílẹ̀ ilé ọdún bẹ́ẹ̀. tó tábà tún wá wọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ àwọn onísinimá dé àràǹdí ẹ̀ lẹ́kọ̀ọ́ ní Abẹ́òkúta ní gbogbo stéètì káàkiri ní Ìbàdàn yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ pé ọ̀rọ̀ sínímà yẹn kò tí ì milẹ̀ tìtìtìtì nìbàdàn kí lẹ lè rí láàrin yẹn. kì í ṣe pé kò milẹ̀ owó ni ò tí ì milẹ̀ lọ́dọ̀ tí a náà. owó ni ò milẹ̀ bówó bá milẹ̀ ń bàdàn. àwa gan milẹ̀. àwa náà dalẹ̀ rú sinimá ó dá a nítàn aláwọn kan gidi táwọn náà lè fi ṣe sinimá ìrànlọ́wọ́ ló kù owó làwa náà ń bẹ lọ́hùn torí láìsòwò kò sí nǹkan kan àmì èèyàn bá gbà kùmẹ́ǹtì bíi almost bíi $10 million per day. yóò sì lo 30 days. tójò wá bẹ̀rẹ̀ kẹ́pẹ́ bí cooperative lẹ ti yáwó àwọn gbọ́mọlé láǹtà. èyí ó jókòó sunkún ni èyí ó jókòó lẹ́lẹ̀. àgbéyàn àmọ́ wò báyìí owó yẹn ni ètí owó téèyàn fẹ̀yìn tí mo ní kọjọ máa rọ̀ tí ọba rọ̀. rọjò ètí ìṣòwò yẹn ń lẹ̀ báyìí. jọjọ Ọlọ́run ṣàánú àwọn àmì Ọlọ́run aṣàánú fún wa àtẹ̀wé bí àwọn bí ẹ ṣe ń bàbọ̀ láti 2002 títí di àkókò yìí àwọn owó lẹ́lẹ́ wò pé àwọn aláfẹ̀yìntì mi rèé àwọn tí wọ́n dúró tì mí àwọn èjìká tí wọn ò jẹ́ káṣọ ó bọ́ lọ́rùn mi àwọn wo lẹ́lẹ́ nínú iṣẹ́ yìí àwọn wo lẹ́lẹ́ tọ́ka sí. Ọlọ́run mọ̀lá láti lẹ́yìn ni láì ṣe Ọlọ́run kò mọ̀ sí èèyàn àwọn kan wà máa believe pé èèyàn ni wọ́n wà láìsàn láì tẹ́ ẹ fẹ̀yìn tì báyìí pé ẹ ti dibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ sì tù ẹ fẹ̀yìn jálẹ̀ so Ọlọ́run ni mo tari èèyàn sí èèyàn pé òkè Ọlọ́run ni kẹjá fi sáláàtì lẹ́yìn torí sẹ́ni tí má ní kí n máa mention máa dákọ̀ ilé òkun àwọn kan tún lè wò pé gbogbo mọ̀ dákọ̀ mi tó yóò rí bẹ́ẹ̀ gbogbo mọ̀ dákọ̀ mi ṣé mi wá ṣe yẹn kan fún rí ni ẹ jẹ́ n sọ pé kọ́lọ́mbà ń tún tiwọn náà sí gbogbo àwọn tó ń wò páwọn ràn mí lọ́wọ́ kọ́lọ́mbà ràn wọn náà lọ́wọ́. bẹ́ẹ̀ ni àmì yárọ́bì àwọn fẹ́ kí ẹ bá wa gba gbogbo àwọn tí wọ́n ní lérò tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ yìí àwọn tán kàwé lórí iṣẹ́ yìí tí àwọn wo náà wò páwọn náà ń bọ̀ láti wá jọ iṣẹ́ yìí tó wù wọ́n bá wa gbà wọ́n nímọ̀ràn torí most people ẹ bá mi kò pọ̀ àwọn kan wà tó jẹ́ wípé wọ́n kàn dé wọ́n tẹ̀lẹ̀ lódì torí wọ́n ní ìdálù ìṣèlú àwọn àgbà kan tó wọ́n wà tẹ́ pé àwọn gan ni wọ́n tún encourage àwọn tó tún jàwó torí ojú ẹ̀ mọ́lẹ̀ ní kò sí tí ó ṣe fún ọ bá ti búlẹ̀ kan ààbò ìbú ọ fún un ṣé àmọ́ bó wà dáadáa nínú iṣẹ́ wa dáadáa tó ti ẹ̀kọ́ mọ̀ ń dáadáa jù ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn ẹ má jẹ́ tán ò bá àkówó dé ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀. ṣe rí àwọn kan wà tá à ń pè lákìrí kọ́ṣẹ́ àwọn yìí ò lórí hàn
advice mi máa ń sọ fún àwọn èèyàn ní wípé kódà tó jẹ́sẹ̀ tailor àbí ṣe yàdé ṣàlẹ̀ èèyàn bá kọ́ èèyàn máa face a lot of challenges bó ṣe rí ni téèyàn bá wá ṣọ́ra èèyàn máa padà béèyàn kó iye owó torí kókó wa bá tẹ̀lé báṣubàṣu yóò padà lé ni yóò padà lé ni torí kò síbẹ̀ yẹn fẹ́ sọ pé mo ti tètè dé mo ti ṣe àwọn kan náà lẹ́yìn màmá bá ń bẹ̀ ṣe understand so àwọn kan lèèyàn sì máa bá ń bẹ̀ pé ókè o àwọn aṣíwájú lélẹ́yìí bí èsè pé ṣẹ́ra àwọn tó kàwé wọ́n padà wá bá wa o èpè kọ́ o mo rántí ìgbà torí Táyé Sólàrin University of Education mo lọ níjẹ̀bú-Òde bóyin tó help mi ni wípé mo ti kọ́ṣẹ́ lọ́dọ̀ Aláàjì Èjì kí n tó sọ pé mo fẹ́ lọ sí school so ìgbà tí mo dé school yẹn theory àti practical gbogbo ẹ̀ mo ṣe so tó bá ti béèrè question kan tí lecturer kan bá ní kíní kan máa náwó torí pé idea yẹn ti wà ní already. o ò lè believe pé o lọ fún theatre art o ti believe pé o ti òpin nìyẹn wà padà wà bá wa tá a kàgbé tá a kàwé àwa la àtúndọ̀gà fún ọ àtúndókò bẹ́ẹ̀ àtúnrán iṣẹ́ pẹ̀lú gbogbo àtún wá fi yí ọ pé bó ṣe lọ rèé o. so torí àwọn àgbà máa sọ pé ìtàgbàlagbà fi jẹ́ ọkàn wọn lè kọ tán school kò possible wọn yìí máa padà wá sáwọn nǹkan kan kọ̀ọ̀kan torí gbogbo practical yẹn náà àwọn náà máa ń ṣe o most of school lẹ́yìn ìgbà tí mo parí school mi tán àwọn kan náà ṣe máa ń pè wá wọn ní káwá lecture àwọn kọ̀ọ̀kan káwá ṣèdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tíátá kìíní kankan a sì ń débẹ̀ náà àwa náà sì ń sọ àwọn náà tún things so nǹkan tó wà ń bẹ nìyẹn sí bẹ́ẹ̀ bóde nǹkan kà á tó wọn padà wá. wọ́n bá dẹ̀ dé kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́nu iṣẹ́ yìí ṣe ti rí ìgbà kankan rí tí ó ti ẹgbẹ́ ó tó gẹ́ báyìí alùbàtà kò tiẹ̀ dárin mọ́ n ò ṣe mọ́ bí wọ́n ṣe fi mékọ̀ọ̀pù sú mi báyìí wọ́n ti fi iṣẹ́ tíátà yìí náà wọ́n ti fi sú mi bí wọ́n tiẹ̀ wà ní interest kankan mọ́ àti pé nígbà táwọn sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan ẹ fèsì kan pé nínú fíìmù yìí kan àràgbélayé ẹ wẹsẹ ẹ ṣe gbogbo ẹ ẹjọ ṣe jẹ ẹjọ bó ló ṣe jẹ mọ́ ọ̀rọ̀ tíátà ṣé bẹ́ẹ̀ bàbá tilẹ̀kùn gbẹgbẹ nísìnyìí kò tọrọ. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi tí ẹ ti sọ pé ǹjẹ́ mo fìgbà kan ronú pé ó tiẹ̀ ti sú mi báyìí. kéétì ẹ ṣe ìgbẹ́yọ kan mo fi ronú màá rò pé ẹ̀mẹ́fà ó ní ìjọ kan tí ilé gbàgbé ní ilé ayé mi a lọ sí location kan náà ni ẹ tún jẹ́ kí n tún dalẹ̀ mi tó níṣẹ́ lórí afẹ́fẹ́ làwà mo wá lo 12 days ìhàtì ìṣe kankan. ní sàmọ̀jí yóò máa wẹ̀. ẹ wàá mọ tó wá ṣẹlẹ̀ ní ta ló bá dìrẹ̀ tọ̀ ṣáà ní tí a sì ní ìṣe nǹkan kan bó ṣe pé ń tiẹ̀ bóyá pé crowd náà láṣẹ tá ní. kásásá lọ kásá padà. a dúpẹ́ o ìṣe ó láti wá àṣẹ ń pọnmi fáwọn ọ̀gá wọn fi ń wẹ̀ lóko ni wọ́n fún alówó ẹ lọ́ba ara nǹkan báyìí wá yìí tẹ̀ mọ́ kó kí mọ́tò lé a lọ kó bá dalẹ̀ wọn gbà ó lè ní abáwọn máa mójútó yàwó àwọn tí wọ́n mú wá lókẹ́sàn oríṣiríṣi là á ṣe àáfọ̀sọ lóko náà ni ó bá lọ bá dilẹ̀ tẹ̀lẹ̀ tó bá ní ẹ ń kó ń ṣe pé ò lè ṣiṣẹ́ àmọ́ tó tán ti mú ẹdẹ tó ti wá fi hàn mí bá mo ti rò pé station rẹ ò gbé ẹni tó lè àti ọmọ ti pẹ́ tí ó máa látijọ́ yìí ó máa ráwọn kankan àní station rẹ àwọn tó lómi lá àwọn tó ṣe gbogbo ẹ̀ ní afẹ́ mo ṣàṣùkú lọ́rùn ògbó ni torí nǹkan ìpẹ́ ìjọ lẹ́mìí pé ó máa ń sún mi ìbániwọ̀ ọlọ́run bá ń dá aṣọ kí nígbà tí wọ́n náà mọ̀ pé ìjà tí a ń lọ tíátà kí gbogbo tó wá fún mi lọ́rọ̀ bọ̀ sí gbogbo experience tí máa ti níbẹ̀ mi máa ń ké ni màá máa bọ́ lọ́run sọ̀rọ̀ pé torí tó máa tún ti rò pé mi ṣe fíìmù mọ́ ọjọ́ kejì wọn á tún pè mí pé kí n wá location nígbà mo mọ̀ pé ọ̀rọ̀ tíátà òkulẹ̀ ní gbọ́nú ayé mi nígbà tí máa débi ní ìsìn àwọn tún ní mo kúrú ìlè ṣe tíátà kí ni gbèsè mo wá sunkún kiri bí egbére ti sunkún kágbó bẹ́ẹ̀ mo ṣe sunkún kiri ńjọ́ náà mo bá lọ bá dìrẹ́tọ̀ kejì mo ṣáà náà mi tiẹ̀ lọ bá wọn gan wọ́n pàdé mi ni kí aládé tí wọ́n sunkún ká ṣé dìrẹ́tọ̀ ló ní mo sunkún torí sín tó fẹ́ ṣe yìí ṣe sín àìṣe sín gangan ló pa mí lẹ́kún kí ni wọ́n ló ṣẹlẹ̀ wọ́n náà ni mo kúrú nígbà wá kúrú ńkọ́ wọ́n ní mi ìdí á sọ bẹ́ẹ̀ fún ọ ó àtìjà bàmí bá ṣàǹpẹ́tì ìfẹ́ torí tí n bá dákun ẹni tó sọ̀rọ̀ yìí ẹnì kejì ó ti mọ̀ pé òun bá wí wọ́n bá ṣàfẹ́ẹ̀tì mi lóko nígbà náà Ògbómọ̀ṣọ́ láti lọ ya sẹ́wọ̀n wọ́n bá ṣàfẹ́ẹ̀tì mi jọ́nà àbábọ́ sí oríṣẹ́ mo wà lára dóná àwa bíi mẹ́fà náà kó papọ̀ wọ́n wá ní kí n lọ wádìí same stature mi wá pé kó jẹ́ méje ọwá kó wa lórí àpáta àwọn aṣọ bí sórí yẹn ṣe lọ kárátà yẹn dìjà pa ń bẹ́ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ní ìfẹ́ sọ̀rọ̀ àwọn ló ti yá àwọn tó yé báyìí àwọn ni mò ń bá wí ìyẹn lọ ẹlẹ́ẹ̀kejì ni wípé our location
inú mi bá dùn wọ́n pè mí sí sìn mẹ́ta rí sìn mẹ́ta lẹ́ni ń pè mí odidi mẹ́ta tí máa dúró sọ̀rọ̀ báyìí. ṣẹ́ẹ̀sì rí àtẹ̀ndàmú agboolé wa ń bì nìbàdàn ibẹ̀ mo ti ṣe kékeré gbogbo àwọn ìyàwó àdúgbò tí wọ́n ṣe ìyá ọkọ wa ẹ̀sìn mọ́lẹ̀ wà nínú fíìmù àrírí ìtẹ́ẹ̀tì rí mi pẹ́ẹ́nì rí mi ẹ̀ rí mi. irọ́ ni eléyìí ni. àbáyá fíìmù ìjọba bá ṣàṣe irọ́ o lè ṣe kíní kan bá ṣe bẹ̀rẹ̀ àwọn ò fẹ́ ẹ bá fẹ́ mi ìyẹn mọ́ fẹ́ mi síbẹ̀ tí àti ẹ̀já ya fíìmù iná kí gbogbo ẹ̀ ṣe ẹ bá ní ọba dalẹ̀ kí n wá ìdè wá lálẹ́ o pàyẹ́sì lélẹ̀ ní tí ara mi ò tí ì rù gọ́gọ́ báyìí ojú mo sì kéré mo máa ń rí kíní pọ́nrán ìdí ìgbà tó yẹ pé wọ́n pa mí ni kòkòrò tí kìí ṣe ní ìsìn tí ń sọ pé wàá dà sí àìsí nígbà yẹn báyìí ẹ̀rù ẹ̀ máa ń bà mí ni pé ẹ ń pa mí so mo jẹ́ láti explain fún ọ̀bọ torí pé àyà mi jáde wọ́n ti wò pé ọmọ lórí ara lẹ̀ ń rí oyin tí bí ò ṣe àmọ́ wọ́n ṣàní irọ́ ni kíní kan mo bá bẹ́ẹ̀ wọ́n bá lọ ra nǹkan mo sọ fọ́ọ̀rẹ́ mi kọ̀ọ̀rẹ́ mi bá ní nígbà tó ti lè fara lẹ̀ máa ó lọ lóríṣiríṣi ẹ̀kan mo bá ra dínkì mo ra mo má gbélé ọ lọ wọ́n ní àwọn òṣòrí rẹ̀ bá a ti mi bá dùn nígbà fíìmù jáde ayé bàtà mọ́ lẹ pósítà káàkiri ọdún ayọ̀ ni mo fẹ́ ń géètì láti lọ kó pósítà wọ́n á lẹ gbogbo owó òdù ó lẹ gbogbo mẹ́ta yìí òjé ìsákìlóye gbogbo bẹ̀rẹ̀ olùbẹ̀ káàkiri ó wá tàdúgbò wa fídíò club kan wà bẹ́ẹ̀ ya ṣeun ni pósítà ó bá yí ẹ̀jẹ̀ pósítà gbogbo ẹ̀ mo lẹ̀ mára ṣọ́ọ̀bù mania ìwọ wá dànù pósítà mi ní irọ́ àwọn tó lójú náà fi dí síbẹ̀ èmi gángan fún ara mi ẹ̀ rí mi mẹ́ta mo ṣe. olóòtú ẹ fẹ́ gbomi lójú mi èmi rí ẹ̀yìn rè jọ́nà àwọn ẹ̀gbọ́n mi fẹ́ rán mi iṣẹ́ irọ́ o ǹjẹ́ wọ́n rán mi àwájò kò sì ti rú mọ̀ àwọn ò sì ní tẹlifíṣàn aláàjì ìgá ọ̀dọ̀ wọn láti mọ́ wo fíìmù àpótí àwọn fíìmù alápẹ̀ àwọn tí ìdá alápẹ̀ àwájò kò gbé báyìí nù mí wọ́n dùn pé wọ́n fẹ́ sọ mi dísìkì méjì sí ni àti wo àwọn wà bí ló wà lọ́wọ́ di ẹ́ndì àti wo olóòtú ìyàwó mi wọ́n pè é àmọ̀sọ́rá ayé ọkọ mi àìrí yín wálẹ̀ wà bẹ́ẹ̀ mo ní ẹ̀já wo bí ni lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ parí àbáwọn òbí lọ wọ́n sábẹ́ bẹ́ẹ̀ bọ̀dá mi ṣe bramid bá ní wà lọ́ bá mi ra kíní kan wá kíní kan yìí lè lọ sábà ní lọ pọn mi ó sì lọ́dọ̀ kàtà ń pè lọ́dọ̀ nǹkan látẹ̀ndà ó dé wá kókè lọ ń gbọ́ bá dẹ́yìn sí wọ́n sọ ara ẹ̀jẹ̀ dé ń wo fíìmù tẹ́bọ̀ bí yìí àjọwò tán ni àsìwò abcd ìkẹ́kọ̀ọ́ òdì ìsìn bẹ́ẹ̀. ilé èrò sìrẹ́tà ti péjọ yìí ẹ wá wò mí. Allahu Akbar mi ì lè bọ́ta ó ti dọ̀la lónìí. mi ì lè ẹ mọ́rú tìjú ẹ ládùúgbò. téèyàn ti pèrò jọ. sì láwọn kẹta àdé mọ́ kóra wá kí àwọn ará mọ́ kàfáyà everybody á tòkè ní ìgbà tá à ń lọ sódò. wọ́n ṣe dódò nǹkan náà bá dọ́rọ̀ mí lẹ̀ ẹ̀rí àgbẹ̀tá yìí wọ́n sì ó fíìmù ní mi ó sì ṣe fíìmù ẹyọ kan wọ́n rẹ̀ rí wọ́n ṣe kinní kan kò sí tí wọ́n fi bú mi tán kinní kan wọ́n bá ti yáwó yóò sáré káṣọ ní every Friday nínú òun lọ ẹlẹ́yàdẹ̀ nìkan náà sáìdì géètì á ní òun àlọ́ yóò ní rárá o ẹ̀ lè ká tíátà o ẹ̀ lè ṣe wọ́n sóò rẹ̀ nù fíìmù rí jẹ́ nǹkan tó bá mi ní jẹ́ àdìjọ́ kan wá lọ location the same director yẹn náà wá pé wá mo bá kí wọn ilé mú bò bó wá ní sọ ti rí iṣẹ́ tó ti dá mo ní mo rí o mo ní mo rí ẹ rọra sà ẹ ṣe wọ́n pè wọ́n kí lẹ́sẹ̀ mi fún mi tẹ́ ẹ ṣe wò pé ó yẹ kẹ́ ẹ yọ sin tí mo ṣe torí pé ẹ tóòsì mi nìka yẹn wọ́n ní rárá o iṣẹ́ ẹdítọ̀ nìyẹn o kíní kankan ń dáwó àwọn lè fún mi ní nọ́mbà ẹdítọ̀ kí n pè é wọ́n rò pé bóyá màá kàn ẹ mú nọ́mbà ẹdítọ̀ tẹ́ sọ wá bá ṣá pè ìyẹn ṣáà ní òun mẹ́tò sọ̀rọ̀ mú bọ̀ òun pẹ̀lú mú bọ̀ kí ṣá àwọn ibi sí nǹkan ni àwọn ni wọ́n wá tí wọ́n wá to iṣẹ́ lọ́dọ̀ òun wọ́n dẹ̀ ní kóun yọ sí ìyẹn kúrò pé kò ní mínì bá lọ bá wọn padà pé wọ́n lẹ́yìn lẹ́sọ̀ kan wà jàgbé mọ́ mi èmi wá rí ẹ̀yìn rẹ̀ níjọ́ dìrẹ́tọ̀ yẹn pòdúsà kan wá wà nígbà yẹn ó ti dé that was in 2022 wọ́n láǹfààní àti bá wọn ṣiṣẹ́ àwọn náà wá wà níbi pé ẹ pé mú bọ̀ máa ṣe kí wọ́n ní 15 cents ni màá ṣe mo ti bá pòdùsá yẹn sọ̀rọ̀ pé kó lọ mú iye báyìí wá bọ̀wọ́ pé mo gbọ́ báwọn náà fẹ́ direct mi ní gbà lẹ́dà iye báyìí mi ìfẹ́ mọ́ ẹ bá ní mo ṣègbéraga ẹ bá ní mo ṣe ẹni tẹ́ ẹ bá fún mi ní báyìí mi wá mo wá pé pòdùsá yẹn mo wá explain pòdùsá yẹn kí wọ́n wá insist $náà á mọ̀ sọ pé iye tó fẹ́ gbà mí inú mi wá dùn
mo tún múnú mi dùn ni kì í sowó tí mo tún gbà mo wá dé set mo fẹ̀yìntì báyìí má ṣe mú bọ̀ we are waiting for you I'm coming sir. Payback time. Payback time. mo bọ̀ we are waiting for you yes ẹ máa wait o. èmi ti gba àwọn mo ti fowó dàgbé ẹ lè lé mi kẹ́ ní mọ́ lọ lé o máa lọ o ní lọ kò sí wàhálà. lọ́wọ́ tí wọ́n mú ẹ jẹ́ kíkà wọ́n tẹ̀sẹ̀ mọ́ pé ìbàdàn yìí àwọn ọmọ tí ò ṣe pé kinní kan. òtútù sáré wá kò sí àti mú bọ̀ wọ́n lẹ́yìn àbúrò mi makeup ní powder kan fún mi yẹn mi láìkí. ó sì ti kù sọ́nà yóò létí pé ènìyàn lára o ènìyàn lára o wọ́n bá tún gbé mi lọ ọ̀tá mo lórí pọ̀ lẹ́yìn tí pọ̀ ẹ fẹ́ ṣe mí lè ṣe ni. mo fẹ́ dúró ń ta wọ́n bá tún ga fáànù sí mi. kí ni mo náà sẹ́ǹsì yìí when we are in University of kinní kan there's no kinní kan bá bẹ̀rẹ̀ ìbò ìkó sẹ́wọ̀n tí wọ́n sọ tán. lẹ́yìn yẹn ló wá kún lẹ́bẹ̀ẹ́ ni àti fúnbẹ̀ jẹ́ àdúpẹ́. ọpẹ́ ni o. yẹ padà sí sẹ́ẹ̀tì mi àti ṣe láìsí kan lọ ẹni tó wá gbé wá tó tún ká gbé wọn mọ òun jẹ́ nìkan tó ń paná wọ́n ń tèpù lórí mi sí ní bóyá kẹ́ lọ fẹ́ ní script kò gẹ́tì náà. kò gẹ́tì ẹ̀ nonsense nìyẹn. mo kàn tún lọ jókòó ni àbọ̀ mú bọ̀ wọ́n kàn wá bá mi ni wọ́n wá pè mí lọ ta níbọ̀ wọ́n ló fà á tí lédi yẹn ò fi lè sọ nǹkan tó sọ mí rárá ṣe bí style àwọn náà ẹ bá wọn sọ̀rọ̀ pé no tá a fi ń kọ́ọ̀tì lé lórí ni ẹ mú bọ̀ I understand everything just forget me mo máa sunkún nù mo ní mi ìfẹ́ ṣépè fáwọn ọmọ yín orí ẹ kí n sọ fún àwọn ọmọ tiyín náà wọ́n máa fèsì ẹ̀ tó dùn mí ṣùgbọ́n alihamudulilayi rọ̀bìlà lẹ́mí lágbóolé wa lónìí. kò ní ìyá pé wọ́n jọ o. tí n bá débẹ̀ ò ní náà ká mo mọ dùn mí. wọ́n tiẹ̀ ti gbà pé àwọn làwọn fọ mí lóko tí mò ń jẹ́ sẹ́ni ọ̀rọ̀ mọ̀ fún mi. mo ti má ní mo sọ ó pọ̀ gan-an. mo ti rí ẹnìkan tó ní èmi ò mọ̀ lù ọ́ síṣẹ́ báwọn kan ọ̀bà lù ọ́ o àmọ́ ń bọ̀ ó wà dáadáa. wà nífẹ̀ẹ́ yìí bó láti wá àwọn pàtẹ tí ní o ẹgbẹ́ kan ó fìfẹ́ lẹ́sẹ̀gbẹ́ kan àtọba mọ̀ kó fẹ́ ṣe so àwọn kan wà tẹ́ pa díràn kú kì í ṣe pé èèyàn náà jẹ́ sèǹtò ṣé pé kò sí association kankan to say the fact orí afẹ́fẹ́ la wà kódà kó jẹ́ alásàlátù tó lọ́kùnrin tó lóbìnrin ẹ máa lẹ́ńtẹ̀ fọ́ fún ọkùnrin máa rí yín ó máa tò sí ni èyí náà máa ní àwọn òkè fún dẹwà láìkẹ́ nígbà no association tó bá ti ní í ṣe pẹ̀lú ọkùnrin àtòbìnrin yóò fẹ́ rí èèyàn òun sọ̀rọ̀ pé kójó aláta kójó nírú pẹ́jẹ́ lẹ́ràn kálukú ní tiẹ̀. ṣùgbọ́n ní tíátà kan borúkọ lórí ni. torí pé wọ́n hàn. aṣẹ́wó ni wọ́n kìíní kan ìgbà wo ṣé kò sí ni tó fi mọ́ báǹkì tó fi mọ́ tó fi mẹ́bí ọ̀wọ́ bẹ̀rẹ̀ àwọn síbi téèyàn dé. so ṣùgbọ́n orúkọ táwa gbé lórí tí nǹkan kan bá ti lè ṣe pin báyìí àwọn tíátà kìíní kan lárúgò sí ṣùgbọ́n àwa ti ń dúpẹ́ lọ́dọ̀ ọkùnrin ní ti máa ní mọ́ ọ sọ ẹni náà báwọn náà bá rántí wọ́n sunkún torí jọ wọ́n bẹ̀ mí wọ́n sunkún pé kí n gbàgbé àwọn rò pọ̀ ọmọ kékeré ni mí làwọn fi ṣe táwọn lọ ṣe gbogbo ẹ ti lọ àti ti dúpẹ́ lọ́dọ̀ lọ ṣùgbọ́n ìjọ tí inú mi dùn jù ní ilé ayé nídìí iṣẹ́ yìí a lọ ṣiṣẹ́ kan lọ́yọ̀ọ́ a mọ̀ dárúkọ àwọn tí wọ́n ṣe ìdùnnú fún wa. àwọn yẹn ṣe dárúkọ. àwọn tó bá wà ló jẹ́ àní dákọ̀ àfiwọ́n lẹ̀kọ̀ náà. ní ilé gbàgbé Yéwándé Adékọ̀yà a lọ ṣiṣẹ́ kájọ́ máa ń pàdé set àwọn tó máa ń àwọn kan wà jẹ́ pé àtò mi wà irú tó yọ̀ Sàdé Sànyà àwọn kan wà jẹ́ pé tó bá rí yín tẹ́ bá bá wọn ṣe ń bá wà ó àwọn kan ṣàdóni. kí ló ṣe ẹ wo àwọn ọmọ kíní tàbí ìfẹ́ bá wọn àtò kan wà bí àwọn kan jẹ́ pé àtijọ́ yẹn ni Yéwándé ti máa ní lẹ́mìí pé tí máa ti fẹ́ ṣiṣẹ́ màá dẹ̀ pé lédi yìí mi ì lè gbàgbé láyé mi wọ́n bá fẹ́ ṣiṣẹ́ kan ní Ọ̀yọ́ Báyọ̀ Tìjàní àwọn náà dìrẹ́tì iṣẹ́ tí ì lè gbàgbé Báyọ̀ Tìjàní táyà parẹ́ nìyẹn àwọn náà dìrẹ́tì iṣẹ́ yẹn kọ́lọ́run sì ṣàánú àwọn ọmọ parábàrẹ̀ a bá ti róde báyìí òde yá ni èmi mo ó ní lédì kan tó ṣe lọ́ǹtì èmi mo wá taṣọ ẹ̀ ń bàdàn kò jẹ́ aráyè èmi àti ẹ̀gbọ́n mi kan tó ń pè ní láti kọ́lá pọ̀pọ̀ bìí tí gbogbo èèyàn mọ̀ sí bọ̀bí ké so àbá wa mo ṣàṣọ fún bọ́bí mi ní ẹ̀yin ẹ dúró sí Ọ̀yọ́ ẹ jẹ́ mi lọ taṣọ ń bàdàn wọ́n ní iṣẹ́ Yéwándé wọn kọ́ mo ní máa wá èmi ò mọ̀ kó ti kọ́ sí ètò ti pọ̀ fún báyìí pé mo pọ̀ ló gbọ́dọ̀ ṣe iṣẹ́ yìí mo bá kọ́kọ́ lọ síbi iṣẹ́ bíi mélòó bẹ̀bẹ̀ abisín márùn-ún mo bá sọ fún Bàbáyọ̀ pé mo ń padà bọ̀ mọ́ni ó gbọ́dọ̀ pẹ́ mo ní mo ti gbọ́ mo bá wá sí Ìbàdàn láti wá ṣe launching fún mi Awélẹ́wà mo rántí aṣáwá ṣe iṣẹ́ yẹn a ṣe pátì yẹn àti gbogbo ẹ̀ ìgbà tí màá fi dé àwọn tá a gbọ́ fẹ́ ṣiṣẹ́ ti jókòó wọ́n ti ń wò pé tálà jókòó dé. kí ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣe ọdún sáà ó ti gẹ̀gùn tálà jókòó dé bí mo sì ṣe dé ọ̀kadà ló gbé mi dé olórí burúkú ọ̀kadà kò sí pápákùkù bá a ṣe ń bọ̀
níbi sẹ́ńtà àbí tí màá ti bọ́ọ̀lẹ̀ táwọn sáà jókòó wáyé. lọ́wọ́ ní wọ́n ní kí n sí pápá kìkú ó kú eruku sẹ́mi bọ̀dé kó táwọn tó jókòó wọ́n kọ́kọ́ gbére ná. wọn mọ̀ bóyá èmi làwọn ń jókòó dé torí ó kọ mélòó wọn. olórí burúkú lọ́wọ́ kádà ẹni sọ yàwó èso ìyẹn bá ní ẹni sùúrù nígbà tí máa bọ́ọ̀lẹ̀ apá báàgì ni. ọba bó ṣe kọ́ ọ náà tó ń já. ìyẹn wá já kí wàá ní kílẹ̀ ń bá kú sáà sọ̀rọ̀ bákan bàbá yẹn bá ní ẹni táwọn wí ó dé àwọn kan fi kọrin pé inú wọn dùn gba àwọn àfisẹ àtòrí ìbọdá àfisẹ nílá àwọn náà ṣe pm ìbàdí náà bàtà àwọn bọ we are waiting for you ní èkí ní kankan nígbà àwọn yẹn bá wúra wọn báyìí ìfẹ́ dákọ àwọn tí wọn jókòó ìfẹ́ dákọ ní bá wúra wọn dákọ orúkọ bò wọn láṣìírí rẹ. sáwọn tí sẹ tá ń jókòó dé náà rè àbádé sẹẹtì wọn ni wọn dùn mí o sí ò sọ pé kán fún mi lábàdá o tẹ́ bá ti lọ ẹ̀kan pariwo lé lórí àfi gbà ìkànnì yẹn ti wà lára wọn pé ìjìyà kó dára dúró pé ẹ̀kọ́ tí kí n mo ṣe gan bàbá ìbá ní ẹ̀ ní náà ó tọ́ ní nǹkan tá a ní ẹ̀sìn tó understand oríṣiríṣi ìlara náà kù a máa ń lara ara wa o a máa ń lara ara wa dáadáa tó pọ̀ tó bí wọ́n ṣe rí mi bákà kíní kan gbọ́dọ̀ ṣùgbọ́n tí ó múnú mi dùn bí òdú wípé nígbà mo fẹ́ máa lọ ilé wọ́n sàmú ẹnvẹlópù yẹn wá lóru gángan wọ́n bá kọ mú bọ̀ sẹ́yìn èmi ò mọ̀ pé ti kọ mú bọ̀ sí ibi ẹ̀yìn ẹnvilópù iwájú bí kíní lè mú wò pé ó wúwo tó bá pẹ́ ní padà ní ìjà mo kàn pé ẹ wá bóyá kèésì ni wọ́n ní òtòrò wúwo ti sì fún yà no you can check it mú bọ̀ wọ́n kọ́ bẹ̀ mo bá wẹ̀yìn ló bá di mú bọ̀ mo kọ́kọ́ lọ ní gbóngbé ẹ̀yìn igi wọ́n á farabalẹ̀ ká ìbọn mo ṣe mú fóònù ẹ̀lú bọ́bí kì í ṣe mo balẹ̀ yín náà gbàṣà balẹ̀ ló bá bẹ̀ mo bá sọ yìí tó fáwọn náà ṣé pé màá dẹ tí wọ́n ọ̀tọ̀ ni kí ṣe pé wọn kì í fún mi lówó tẹ́lẹ̀ o bọ́bí pé gbà 2,000 3,000 bá fi wọ mọ́tò sọ pé máa gba owó which is 60,000 naira ní lọ́dún náà lọ́hùn tó jẹ́ kó ti di owó ni 60,000 ni mo sì ń gbowó oúnjẹ 5 day wọ́n sọ 5 day kan náà dùn mí àwọn kan náà sì sọ 5 day dùn ní náà tó sì wà ṣùgbọ́n táìmì ó fún mi 5,000 naira lówó oúnjẹ lọ́tọ̀ tí mo fún wọn pé nígbà tá à ń gba 5,000 nígbà tí lọ bá fún òbísà tí èsì pé tá a bá ń lọ ilé nǹkan ó ṣe wá láti lè bá 5,000 owó oúnjẹ yìí mo ṣe pé lẹ́nu tìlíà hello kò tí ì jẹ́ sọ̀rọ̀ tí èsì pé tó ti ní problem ẹ ṣe mọ́ ní problem ṣé bá ti mọ̀ pé ti ní problem lórí búkú mi lówó tí màá sẹ́ndì owó sí mi èmi lèmi ò sẹ́ndì owó sí ọ ọbẹ̀ wo ló wà létà àjẹkù kí ni ẹ bẹ̀rẹ̀ nu ó kí ni kẹ́yìn ìyá yín lọ́wọ́ kankan ní ìlú ìyá lówó ó ti wà nílẹ̀ gbogbo ẹ̀ wà kí ni bọ́ ọ̀rà bọ̀ àbúrò mi kò tí a ti mọ iye tí mo bà gan kẹ́ ẹ fi sọ báyìí ó ti dọ̀ bẹ́ẹ̀ ayé ni wọ́n mọ̀ dá o ó ti ń ṣàdúrà fún torí kò ṣẹlẹ̀ rí wọ́n lọ 5,000 naira mọ́ wa lọ́wọ́ ni pé ẹgbà ẹ̀ tún lè sọ̀rọ̀ tẹ́ ẹ̀ kọ̀ọ̀pẹ́ wọn ní pé yìí mọ́ níjọ́ tí wọ́n bá pè yín ṣiṣẹ́ tẹ́ bá sọ pé owó tẹ́ ẹ fún mi níjọ́ wọn bá ti dókòó tán ṣe sùn pé èpè à tẹ́nìkan máa ń gbọ́ lóde ẹ̀ kó ṣe fún ọ pé o lórí pa àfúnlé ọkọ̀ tí ó ní òun ò lè gbà ó ẹ ṣe ọdá sáà tí inú mi dùn gan ní the first mo lè sọ pé ok mo ṣiṣẹ́ gidi iṣẹ́ yẹn jáde mo wo ra mi gan ìgara mi wo ra mi nínú fíìmù ìgbà ìgbà ó kọjá pé ẹsẹ̀sẹ̀ ń sọ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ wá wòrán inú mi dùn gan tó síbẹ̀síbẹ̀ náà oríṣiríṣi náà wáyé tínú wa náà ń dùn tó bá fi lè ń bá débi pé mákẹ́tà ti lè sọ pé mú bọ̀ sórí wo ló ní. sórí wo ló wà ńlẹ̀ lájọjọ pọ̀. jàpọ̀ yẹn pé àwọn náà kì í sọ pé àwọn náà kì í wo fíìmù àwọn náà ń wo fíìmù wọ́n dẹ̀ mọ bó ṣe ń lọ sí so ìbẹ̀rù ẹ̀ kéèyàn ti sọ pé alihamudulilayi bọ̀ àwọn audience wa àwọn náà máa ń fàrin àjò ọ̀pọ̀lọpọ̀ táwa artist máa ń rìn bí kan rí yín títí kẹ́ ń fẹsẹ̀ rìn wọ́n sì ti mọ̀ pé fíìmù lẹ́ ń ṣe nǹkan kì í dáa fún ọba ti dáa fún ní ẹ̀kọ́ ti ní àwọn mọ́tò ẹ̀làndà ńláńlá ló yẹ ká mọ báńdì rẹ̀ ló yẹ kó ti nílé kan tọ́ bá tún rí yín pé ẹ̀gbẹ́lé àwọn lẹ̀ ń gbé wọn mọ̀ pé kò yẹ kó jó ìkẹ́tì ẹ̀pàdé mi ló bá gbé ọjà èmi wá ra nǹkan jẹ́ ẹ̀mí àti sẹ́límọ̀ ẹ wá ṣe ẹ tó wà lẹ́gẹ̀ẹ́ ni kì í ṣe sẹ́límọ̀ yóò àjẹ́ sẹ́límọ̀ yá àmọ́ rẹ̀ tàbí ní ẹ̀dá fún ẹ wá. mo ní sẹ́yìn bá mo sì ti wá jẹ́ sẹ́límọ̀ o kí n mọ rán yàn ni. ṣé ilé wà ní ọjà wa ra àti mọ̀ṣẹ̀lẹ̀ lóde ilé ẹja tuntun bá wù mí jẹ torí sísìn nǹkan bá wù mí ní ìdẹ ní fẹ́ rán mọ́ màá fẹ́ lọ́wọ́ ní ní jẹ́ yín. alẹ́ tí màá fún ọ bá ra àgbẹ̀ tí mo sọ pé àwọn kọ́ ẹ fẹ́ jọ ni. ẹ fẹ́ jẹ nínú ìyá ni mo jọ ni ẹlẹ́dìbọ̀lẹ̀ ni àwọn ni mo wọ wọn lánàá wéré láti tó lè dáhùn àwọn àárín wà tó oríṣiríṣi àwọn náà máa ń tó yẹ kí wọ́n ṣe àwọn náà máa gbọ́ pé ókè òdì náà ń gbé pé oríṣiríṣi fake life ló sì ti wà ẹlòmíì ò lọ dúró mílíọ̀n lé yàrá ya fọ́tò àwọn yóò mọ̀ ṣe congratulation bẹ́ẹ̀ ni o mi ò tó bí mọ́tò
yóò ya fọ́tò from there wọ́n mọ̀ sí congratulation ẹ ti understand so in tí ò tí èmi ò tí tó alóhùn ti jù bẹ́ẹ̀ lọ alóhùn ti jù bẹ́ẹ̀ lọ nígbà ẹnìkan rí mi nínú mọ́tò mi kọ́dà bóòtù ni o èmi kọ́ mo ní mọ́tò wọ́n snap ẹ̀ o yàtọ̀ sí snap producer kan ló tiẹ̀ ṣe ń tẹ́ bá ti ń bọ̀ ṣe mọ́tò yín lẹ̀ ń gbé bọ̀ ní ìní mọ́tò àwọn náà máa ń fẹ́ lóore jìnnà sí yàn ẹni bí wọ́n fẹ́ níjọ́kọ̀lẹ́ fásitì nìkan pè mí látàgbò wọn ni ṣé ni wọ́n a máa ń jẹ́ àwọn ṣe irú mọ́tò wo lò lókè rẹ kó sí ìní mọ́tò ìtì ìra mọ́tò máa mọ́ mú mi ká àbádàn tí màá sọ bẹ̀ pé bàbá ẹ má gbèrò ẹ má gbé mi sùn nígbà bá ti dé wọn ní àníkà náà nítorí nígbà bá èyí táwọn tó sì gbé ńláńlá wọn gbà bá ta kó wa dé sẹ́ẹ̀tì jọ pàtàn àwọn náà máa kọ́kọ́ paná. èmi ìra mọ́tò ìrànlẹ̀ rẹ tí ó wọ̀ ní tuntun tí ó ní ọmọ ìgbà kíì ní wọ́n ti sọ ní àná ó wà ní bóyá bí mi ò ní o olóògùn ẹjẹ dẹ́rìn kan pa yín ìjọ kan ọmọọṣẹ́ mi kan nígbà táwa location òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ní ká bá lọ ní mọ́tò ẹnìkan wọ́n sá sọ̀rọ̀ sí ọmọọṣẹ́ mi pé ṣèjọ́ bọ́lẹ̀ ìyẹn bá wá sunkún mọ́ mi ọ̀gá ìjọba náà wá bí mọ́tò kẹ̀kẹ́ aráàjọ mo jẹ́ pé mo dáwọ́ díẹ̀ ní ìbálẹ̀ mi bọ́ Abádélé ọmọọṣẹ́ mi yẹn ṣe wá sí bíúrì nù mo rò pé àwọn pásítà tó wà níbi ṣe lọ bẹ̀ bá ní kí n ká lọ Abádélé ọ̀gá yìí dúró ṣé mo lówó lọ tí mo fẹ́ di ó fi wá dúró ó lóun sáǹdì fún mi kó fi ló kọ ọmọọṣẹ́ mi ni ọ̀gá máa sáǹdì fún yín ẹ mọ̀ wọ̀rí ẹ mọ̀ lọ ẹgbẹ́ mọ́tò ẹni mo fi mi lẹ̀ máa yẹn ti rẹ́rìn bí ó pé kí mo bẹ́ẹ̀ bí ẹ ṣe ó ṣe ní kí ìyá yẹn ti pọ̀ jù ní kíní kankan kan gbà ìyá ọ̀pọ̀ jù díẹ̀ ní máa yẹn bá ní àǹtí ó dẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀ ń bóyá bí 3 million naira wà ní ẹ̀rù kódà kí ẹlẹ́gbọ̀n 100,000 kò sí lẹ́gbọ̀n bí mo ṣe kú òun bẹ́ẹ̀ àwa lórí ní gbòòdò a lọ ṣiṣẹ́ kan bẹ́ẹ̀ máa yẹn bá ní àwọn láìkẹ́ ẹrú mọ́tò wo ló gbé wá wọ́n ní àyìn gbé mọ́tò wa bá ní ó dà mọ́ wọ̀rí ọmọ tí ó ṣẹlẹ̀ wọ́n dá mi pè láàrin àwọn tí a tẹ̀ gbẹ wa wọ́n ní àwọn láìkẹ́ àwọn ṣe ẹni àmọ́ tó bá ní bóyá kò mú wa bóyá bí 1 million olóòtú ẹjẹ ń délẹ̀ bóyá bí 1 million naira kò mú wa wàá mọ̀ sí ẹjẹ ẹjẹ náà ní bá dùn bá ní ń pa àwọn alájọba mọ́dà weekly monthly bóyá tí bá gba bí 1 million naira máa kó fún wọn àbá sábẹ́rẹ́ àníyàn lọ àbá parí iṣẹ́ mo bá padà wà bá wọn lórí orí ring road náà wà bọ̀dá ń ga bọ́ ìfẹ́ dákọ̀ wọn wọ́n ti dára wọn mọ̀ so bí mo ṣe wá lọ bá bọ̀dá yẹn máa ní òun tí ó ṣẹlẹ̀ mo bá kọ́kọ́ kówó mílíọ̀n yẹn wá èmi àti ẹ máa jọ wà àwọn òsọ bí bá sùn ó kọ̀kọ́ fọmọ ẹyọ kan dúró onílórí mọ́tò èwo lẹ́gbẹ̀ẹ́ fún mi ní ibẹ̀ wọ́n bá ní Camry 207 náà fún mi ẹ dákun tí màá bá wá lo oní 2020 gan tí màá bá lo Highlander ńlá gẹ́gẹ́ bí àwọn mọ́tò ńláńlá ọmọ mélòó ni wàá fi dúró àbíkẹ́ ẹlẹ́gbẹ̀mí mi nǹkan táwọn sọ ìjọsọ àwọn tó jáwọn ìyá ẹ̀gbọ́n nídọ́sì àwọn ṣe náà àwọn yẹn bàbá mi ẹ mọ́ bínú pé kó kángárà mi kó ń bẹ́ẹ̀ nù orí iná èmi náà sì wá mọ́ ń bẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo ìgbà kí ìgbà tó ọba yóò da kí ìfún mi kí ìdùnnú mọ fẹ́ ìfún oore pé tábà tí ìfẹ́ yẹn lélẹ̀ àní gbé nǹkan fún ọ Ọlọ́run mọ̀ fún mi mọ̀ fún mi tó tábà ní káwọn oyún ní ọgbọ́n èèyàn ó ti bá yàn sùn àwọn kan ti àjẹ́ pé wọ́n tán èèyàn ní bí ẹ bá bá yín sùn tán ní ìsẹ̀ ẹlòmíì tẹ̀ bá tún bá bá yín sùn ọ lè rí yín lókè tọ̀kẹ́ wọ́n tún máa lè gun mọ́ yín tẹ́lẹ̀ wọ́n máa tún lè gun mọ́ yín ni ìní ìwà ẹ̀ wọ́n tún máa ní kẹ́ra ń jẹ fáwọn wọ́n pọ̀ dáadáa ṣùgbọ́n kásá ga le kó lọ́n sì fiṣẹ́ yìí kó fi yìnyín kí èèyàn mọ̀ ṣiṣẹ́ yìí lásán aláàánú téèyàn òru kó kàn payà láàánú sí yàn ọ̀nà àwé ẹ̀ ní oore tó yẹ kéèyàn mọ̀ bì lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àfẹ́sí ni ó fáwọn tí ń bọ̀ rè ìyẹn gangan ni kókó lẹ́yìn ó bá ṣe fíìmù níwọ̀n bẹ́ẹ̀ sùnẹ́sì dènù ní o ó ní sùúrù ó sì ní sọ pé òun níṣẹ́ kan lọ́wọ́ tí ń fún un lówó lọ́tọ̀ bíbẹ́ ọkọ̀ wọ́n dùn pa nígbà bá tàn sí location kò tán bí ọ̀nà ọmọ ní ó gbé gbà tí yóò wá ní sẹ̀látọ̀yọ̀ wálé ni ẹ̀dẹ́gbẹ̀ẹ́ tí ó wà sanwó mọ́tò tí wọ́n ní dọ́gba nọ́mbà ara wọn lójúbó ní lóríṣiríṣi ẹ ti ọ̀dà sàgbọ́n tó bá níṣẹ́ kan tó ra fún lówó lọ́tọ̀ láti ẹ̀ lé mówó mọ́tò gan fún rẹ̀ lápò tí ó fi lọ fún gbogbo ẹ̀sìmẹ́sì táwọn náà bá pàdé ó ṣeé ṣe o ọ̀rọ̀ Ọlọ́run mọ ṣe àlìmúdàbírù ni o mọ pẹ́tẹ́lú mi yọ pé bóyá pápápá wọ́n lè mọ́ ní ṣe ti ọ̀dàstáǹdì fún tán bá wá bá pàdé káwọn náà fi sùúrù kún bí yóò bá ti ní ìgbéraga yóò tètè débi tó bá ń lọ àwọn kan wà àwọn kan ti ẹ̀ ń retí kẹ sáwọn kúnlẹ̀ fáwọn ni
ẹ bá ti kúnlẹ̀ fún wọn ó ti tán àǹtí mi ni ẹlẹ́yẹ lójú mí lọ lọ́jọ́ orí o mo mọ̀ pàtó bẹ́ẹ̀ wọlé náà wọ́n wà ẹ̀rọ àmà téèyàn ó fi bá tiẹ̀ lọ wọ́n pọ̀ dáadáa òmúyàn lẹ̀ wọ́n pọ̀ dáadáa so advice mi fún àwọn tó bá fẹ́ ṣe fíìmù ni pé kán ní sùúrù kán dẹ̀ mẹ́sàn-án pápá ní tẹ́tí fún wọn lówó ààrẹ tí wọ́n má ní lẹ́mìí wípé táwọn bá ṣe dénú tíátà báyìí owó táwọn wí ti dé nìyẹn kò sí o ẹ má jà sanra wa o kò sí o wàá ṣe kó o tó jẹ bẹ́ẹ̀ ni o kò sọ́fẹ̀ẹ́ o kò sí tẹ́ bá ń gbọ́ kò ṣeré ní Moscow kò sí eré eré ni ẹ fẹ́ wá ṣe ṣùgbọ́n kò tún wá sí eré nínú iṣẹ́ eré ìtàgé wàá ṣiṣẹ́ kó o tó jẹ àlejò mo lérò pé ẹ gbádùn àlejò mi dáadáa àlejò mi túralẹ̀ nínú tèmi gan dùn wọ́n bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi àlejò mi mo rò pé tá a bá pè yín nígbà míì ẹ tún jẹ wa ó ti di dandan ó ti tán nù nígbà yẹn àlejò mi ní gbogbo ìgbà tá a bá tún pe àwọn ò jẹ wa títí ìgbà míì táwa pàdé lórí ètò yìí ètò wa Ọmọọba Jídára ìkànnì wọn láti máa gbádùn Ọmọọba Jídára ìkànnì Àpótí Wúrà láti máa gbádùn rẹ̀ Olúwaṣeun Àkàndé ló kọ mi lẹ́ẹ̀kan sí títí ìgbà míì tá a tún máa pàdé lórí ètò yìí ire o.